gómìnà wa Adémọ́lá Adélékè ẹjẹ́ kọ́ mọ̀ sí ìkànnì tí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí a sọ fún yín tẹ́lẹ̀ la wà lónìí. Ètò tí ọpọ́n súpọ̀ nínú ọdún ìṣẹ̀ṣe ti ọdún yìí ó náà ni láti dífá bí ọdún yìí yá sí rí àti ọdún tí ń bọ̀. Àwọn awo olùpẹ̀nà àwọn náà ló wà ní kalẹ̀ báyìí láti máa dífá yìí. Mo ní ẹkú ìkàlẹ̀. Ìgbà wà ní àpòfún olúradà etí ní àpòfún ọ̀run làbára mi àtọ́rọ̀ ìlú wọ́n lẹ́bí tí àpòfún ọ̀run là ní kí lọ́mọ ti ṣe ọlọ́mọ bí gbogbo tí adápò rẹ bá ń wí wọ́n mi làbọ̀ ní àfọ̀dábọ̀ fẹ́ wá ta tí mo rẹ̀ gbogbo orí kan eré jì ilé ìta bá bá wọn lẹ̀sọ lónìí náà tún ní orí ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kárí gbogbo àgbáyé ẹjẹ́ kọ́ wọlé àṣẹ báyìí torí fáni olóko sẹ́kí awa mẹ̀fún alárànrè kóso awa mẹ̀mù ètò ìmẹ̀wòrà jìnnì ká mẹ̀fún ká tó lọ rèé mẹ̀fún káwá lọ sí gbòmù ọ̀lẹ́ ibi tẹ́ gbé bọ́tà ní gidi mọ́lé kádébẹ̀ ká kan gidi kádébẹ̀ ká kan gidi kápá yakata ká ilé yakata kápá yakata ká ilé yakata ṣé lórí èpè ìbà lódò alẹ̀ òdò bátàbàtà bátà lọ́pa bátà lóde àjẹlú bàtà bátà láwọ bàtà ní bàtà bátà dábọ̀ nínú òkúrukú níjà gbéléjà èèyàn tó bá fetí ilẹ̀ ní ọgbẹ́ ṣe rà lórí àpáta ilá nǹkan dèrè léegun jó àwọn ẹni díẹ̀ fún Ọ̀rúnmìlà ìbọn mọ̀ta tí orógbó tí akápò rẹ̀ bá ń wí ọ̀rọ̀ rẹ̀ tá a bá bọ́ ọ sọ nípínlẹ̀ Ọ̀ṣun lónìí kan mọ̀ ṣe gbàgbé ifá ta tí wọ́n rẹ̀ kó obìnrin gbogbo orí kan eréjì eléyìí tá a bá sú lónìí kọ́ ẹ má ṣe gbàgbé ojú ẹ̀yin rúmọlẹ̀ wa o kẹ́ ẹ wá ta tí wọ́n rẹ̀ kẹ́ ẹ dì í lágbọ̀rẹ̀ wa báyìí o náà lónìí ẹ jẹ́ ká ṣe tẹ̀mí owó náà ọlá òyìn náà làbí ara o ọba ní ṣé o ọ̀sẹ̀ tùwá ìwọ là ṣáájú ẹbọ ìwọ náà lọ́kàn rẹ o bàbá ní àwọn àpáàdì ìgbàlẹ̀ rò àwọn ní aṣojú bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ tí ọ̀jẹ̀ bẹ̀ rí yàgòyà mi òṣòro nga eléyìí ti ṣe yèyé àwa láwo ewé la fẹ́ já lónìí àti ríbà ìyá mi òṣòro nga àti ríbà gbogbo tá a fẹ́ ṣe níbí lónìí àti ríbà o òṣòlé àríbà o àjẹlé àríbà o àríbà ọlọkùnrin àríbà olóbìnrin o ẹ̀yin tẹ́ẹ̀nilẹ̀ yìí àríbà yín o ẹ̀mọ́jẹ̀ kò fún wa o ọba ní ṣe ifá kò fi dénú ọ̀pẹ̀ kò fi èdè kan ifá kò fi èdè kan kò fi èdè gbára kọ́ ọba ní ṣe ifá ní ọtún àwọn wọn lóde àbá ló ti bá fún wọn ní òde àbá òsì àwọn wọn lóde àṣẹ ló dé fún wọn lóde àṣẹ àtọ̀tún àtòsì wọn kì í ṣẹbà ìmọ̀dà àṣẹ wọlé ló dé fún ọmọdékùnrin dépinnu àti wá dáwọ́ ṣe pé èpè lè máa wọ́n mọ́ ṣàwéré pèpè èpè lé òpè lépè ṣàwéré pèpè ìfúnná kì í mú ìfún olóko kì í má gbọ̀n ní ẹbọ tá a rúgbò rúkọ àrà lólúré bí san ṣàwéré pèpè èpè lé òpè lépè ṣàwéré pèpè ìjẹ́bẹ̀ wúrẹ́ bá bojú ẹ̀yìn àpèpè lépè èpè elégún èpè lépè kọ́dẹ̀rìn nípìnlẹ̀ Ọ̀ṣun báyìí gómìnà wa Adémọ́lá Adélékè èpè elégún èpè elépè àsán aláàsán kọ́dẹ̀rìn lẹ́yìn rẹ̀ o ẹgbẹ́ bọ́ mọ̀ ṣe o kọ́ ọba ní ṣe ifá kò fi dénú ọ̀pẹ̀ kò fi èdè kùn ifá kò fi èdè kùn kò fi èdè gbára ifá níbi ìsìnkú bá kan gidi tó bá kan gidi gbogbo ayaba ní mọ̀ gbápọ̀ àjò adéwà fún adabọ eléyìí sòjíṣẹ́ Olódùmarè mẹ́kọ̀ọ́ àwùsí ilé ifá adabọ ọjọ́ ìjẹ́bọ̀ ọ̀dà adabọ nídòrò mọ̀ àwùsẹ̀ ilé ifá adabọ ọjọ́ ìjẹ́bọ̀ ọ̀dà adabọ ìwọ̀nà níbi tí ojúmọ́ rẹ̀ sí mọ́ wá sí alẹ́ ayé adabọ ọjọ́ ìjẹ́bọ̀ ọ̀dà adabọ ẹ̀yìn adabọ ayé bí a ti sọ fún yín ìpínlẹ̀ Ọ̀ṣun la wà ní ìlú Òṣogbo ní agbègbè Freedom Park ní ìlú Òṣogbo ibẹ̀ ni ọdún ìṣẹ̀ṣe tí ọdún ti wáyé àwọn olùpẹ̀nà náà ni ó ń dá ifá lọ́wọ́lọ́wọ́ láti wò ó bí ìrìn àjò ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe rí ìrìn àjò orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe rí àti ìrìn àjò àgbáyé lápapọ̀ yóò ṣe rí ìyẹn náà wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹkú ìkàlẹ̀ ìkànnì tẹ́wà náà ní ìkànnì BBC ní Yorùbá ẹkú ìkàlẹ̀. àwọn àkànmọ́lẹ̀ ń tara àbẹ́mọ̀lẹ̀ ń tòkúrá ó kú ta lọ́tínú orin ní ọdún fún ní kó tó dìbí àwọn náà dé àfún ẹgbẹ́ aláyọ̀ ọ̀dẹ̀ ayé kan bá àṣẹ lórí máyé ẹgbẹ́ kó nígbà ó lè gbà fún bá àṣẹ lórí mọ́tà àwọn ọ̀yẹ́ fún olólùmú òjòjò ẹlọ́bà fi lára jọ kùrukùrú àjàbò tí a fún ẹlẹ́wé apádé wọn lọ máa kó èrè méjì sẹ́bọ̀n torí ọmọ àwọn oṣù araka ọ̀dà alẹ́ araka èrìgìláwọ̀ àgbàsà tí a fún wọn ní ìlú ṣẹ̀ṣẹ̀ àgbéré níbi tí a gbé kó ohun orò sílẹ̀ wọ́n wà padà ọtọ́ tó bá kiri owó ní wà fi lélẹ̀ lónìí òun ẹbọ ní í ṣe èrìgìláwọ̀ àgbàsà ìgbà ọ̀rọ̀ ẹbọ
òbí ní fi lélẹ̀ ohun ẹbọ ní ṣe. Èrè láwà àgbàsà ifá àárọ̀ ẹbọ. Egbé ní mẹ́lẹ̀ ohun ẹbọ ní ṣe. Èrè láwà àgbàsà ifá àárọ̀ ẹbọ. Egbé ẹja ní mẹ́lẹ̀ ohun ẹbọ ní ṣe. Èrè láwà àgbàsà ifá àárọ̀ ẹbọ. Mẹ́lẹ̀ ohun ẹbọ ní ṣe. Èrè láwà àgbàsà ifá àárọ̀ ẹbọ. Ohun ẹbọ kẹ́kọ̀ọ́ fún. Èrè láwà àgbàsà ifá àárọ̀ ẹbọ. Àti ohun olùdókòwò ọ̀gbà. Èrè láwà àgbàsà ifá àárọ̀ ẹbọ. Alákòókò òwú. Èrè láwà àgbàsà ifá àárọ̀ ẹbọ. Ìdílé bá ti dàlé àwo. Àdàkàdàkà lábá ti dàlé àwo. Àdàkàdàkà. Ẹbọ kó o fi o. Àṣà ní àjà. Dákúndábọ̀ ẹ jẹ́ kí ẹbọ wa ti tọdún ẹ jẹ́ kó fín. Ẹ jẹ́ kó dà. Ẹ jẹ́ kó tóbi ọ̀run. Ọmọ ojú ọ̀nà kò mọ́ta kú o. Iṣẹ́ tá a rán ni kó jẹun. Bọ́ọ̀ bá ní ṣe nígbà tó ti dénú. Ọ̀pẹ̀ kó o fi èdè kùn. Bí bá kò o fi èdè kùn kó o fi èdè ògbára. Ọ̀sẹ̀ bára. Ìwọ ládá. Ìwọ là ń tù. Ìwọ là ń fi ṣe oníkọ̀ náà lé lọ́wọ́. Bọ́ọ̀ bá ní ṣe ibà ní àṣẹ bára ní ọmọrùn múrégé. Níbi kọ́mọ ti rí lọ́mọ. Babaláwo aṣẹ ló dé á fún aṣẹ. Wọ́n ní kó rúbọ kọ́mọ bá sòwò àṣẹ dànù. Òkèrè bébè ìbímọ yá lọ. Ìwọ̀n bá dákúndábọ̀ gómìnà wa Adémọ́lá Adélékè ẹ mẹ́jẹ̀ kó sòwò àṣẹ dànù. Gbogbo orí kọ̀ọ̀kan nípìnlẹ̀ Ọ̀ṣun ẹ mẹ́jẹ̀ ká sòwò àṣẹ dànù. Bíbá ní ọ̀sẹ̀ kó ọbàrà kó adé á fún alábàáhùn jàpá. Eléyìí ti sọ lílu wọn nílùú lógún. Ọ̀sẹ̀ kó ọbàrà kó adé á fún alábàáhùn jàpá. Eléyìí ti sọ lílu wọn nílùú lọ́gbọ̀n. Níjọ́ tí ìyá ọ̀sẹ̀ kú ní mogún, ìyá ọ̀bàrà kú ní mọ́gbọ̀n. Ǹjẹ́ ẹ̀yin ẹgbẹ́ mi ọ̀nà wo ni kí n tọ̀? Ọ̀sẹ̀ kó ọ̀bàrà kó ẹ̀yin ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run apè lónìí o. Gómìnà wa Adémọ́lá Adélékè ẹ wá kọ mọ́ sí o. Ẹ méje kó tó kú ni o. Àwọn lọ́balọ́ba wa nípìnlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fẹ́ ti ṣẹ̀ṣẹ̀ sí dáadáa ẹ méje kí wọ́n tó kú ni o. Ẹ méje kí ó ṣòwò àṣedànù o. Ṣètò àwọn oníṣẹ̀ṣe ẹ méje ká ṣòwò àṣedànù. Ẹ méje ká tó kú ni o. Báwo bá ní ṣe ifá kò fi dénú? Ọ̀pẹ̀ kò fi èdè kùn. Ifá kò fi èdè kùn kò fi èdè ògbára. Àwọn onílé èmi máa ń ṣe lé àṣẹ ní sòkìtì. Oyin ni mò ń ṣe kókó ogi ìdín ìlẹ̀kẹ̀ kọ́ wá bá ní láṣẹ sí ibà ní bí ọlá bàtà ọlá àmọ́ wù wọ́n bí ọlá bá dojúdé ọlá àmọ́ sún wọ́n ti jó jẹgẹdẹrẹgẹ lọ níta bàbá ẹnìkan rí kó tó hù gbẹ́gi adé afọ́dán eléyìí tí wọ́n fẹ́ mú joyè òjúde wọ́n ní kọ́kàrà ńlẹ̀ ẹ̀bọ ni kó ṣe ó sì bẹ̀bọ̀ níbẹ̀ orúbọ tó gbèrú ó tèrú kí àmọ́dán joyè nígbà yìí àmọ́dẹ̀jọyè ojúde àsìkò Adémọ́lá Adélékè ẹ jẹ́ kó ràn ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́rùn ẹ jẹ́ kó sáàyè náà jìnnà báyìí bọ́ọ̀ bá ní ṣe ìwà kò fi dénú ìbá ní ojú pípọ́n ìní máa ń mọ̀ ọkùnrin ẹlẹ́gbà dáàbà ìfà òdòdó gbọ̀dọ̀dọ̀dọ̀ wọ́n tọ̀ sáàwò òrìṣà ẹ̀yìn ìwé ìwòyí ẹ jẹ́ àwògbẹ̀rìn ọ̀rọ̀ ìwò bí ọmọ tí ẹ ṣe rí ibà fún Ọ̀rúnmìlà ibà sunkún aláìlájé wọ́n ní kọ́kàrà ńlẹ̀ ẹ̀bọ ní kọ́yà máa mú ṣe ó sì bẹ́bọ níbẹ̀ ó rúbọ ó gbèrú ó tèrú jẹ́pùrí mọ́síkì mi ìdí mi á sì mọ́ dìlẹ̀kẹ̀. Ó ń de títí bàbá ajé ìrí mọ́síkì mi ìdí mi á sì mọ́ dìlẹ̀kẹ̀. Ó ń dèjì gbàrà lẹ̀kẹ̀ bàbá mọ́kùn ìrí mọ́síkì mi ìdí mi á sì mọ́ dìlẹ̀kẹ̀. Ó di mọ́sàájà àsọba tí kọ náà yanranyanran. Ìrí mọ́síkì mi ìdí mi á sì mọ́ dìlẹ̀kẹ̀. Ẹ wá wò ní èmi bí ṣe ń dokùn bí ṣe ń di bẹ ẹ dákọ̀ ẹ̀yin alálẹ̀ eléyìí ẹ dákọ̀ ẹ mọ̀tẹ̀ kí ìpínlẹ̀ Ọ̀ṣun bàjẹ́ ẹ kí àwọn ẹgbẹ́ owó náwó báyìí ẹ mọ̀tẹ̀ ká mọ̀ sí ẹ mọ̀tẹ̀ kó sì kọ́ mọ̀ wá wọn. Bàbá ní sẹ́yìn bá kò fi dénú ọ̀pẹ̀ kó fi èdè kùn bíbá kò fi èdè kùn kó fi èdè gbáre ìjókè kó ọba ní láṣẹ sí ibà ní gbogbo orun orí àfin ewu abuké lọ́fẹ̀yìn rẹ̀ rú òṣàwọ́jà làlà àgbàjà tí wọ́n bá ti gbèsè rẹ̀ dé tojúmọ́ ni wọ́n rán sunkún pogun ibà fún Ọ̀rúnmìlà ibà lọ rèé fowó kòkùn yọ lọ rèé rẹ̀ mí ọmọ Olódùmarè sáyà àṣetẹ̀mí ọ̀bá bọ́ owó ń bẹ owó ń bẹ bẹ́ẹ̀ni ọ̀bá bọ́ ire gbogbo ń bẹ ẹ̀mí ènìyàn ló ṣòro ẹ̀mí ènìyàn bẹ́ẹ̀ni ọba bọ́ ire àwọn kù lẹ́yìn èyí ìbádàkọ̀dábọ̀ ẹ mọ̀jẹ̀ kẹ́mi wà kọ́ bọ́ ẹ mọ̀jẹ̀ ká kúkú òjijì bá gómìnà Adémọ́lá Adélékè ẹ mọ̀jẹ̀ kó kúkú òjijì àwọn lọ́balọ́ba tí wọ́n fẹsẹ̀ ṣe sí ẹ mọ̀jẹ̀ kí wọ́n kúkú òjijì gbogbo àwọn oníṣẹ̀ṣe ẹ mọ̀jẹ̀ ká kúkú òjijì gbogbo ọmọdé àgbà nípìnlẹ̀ Ọ̀ṣun ẹ mọ̀jẹ̀ ká kúkú òjijì kí a máa gbénu ọlá ká máa fi sọ lábẹ́ ọba ní ṣe ìfá kò fi dénú ọ̀pẹ̀ kò fi èdè kù
Ifá kò fi èdè kò fi èdè ògbà arọ ìkú méje ó ti ṣe rẹ̀ gbà yìí. Ifá ní ọ̀pá dóńdó ìní máa ń ṣíwájú agbọ́n ní jáko ẹsẹ̀ méjèèjì ájìjà dọ̀nà kórógàn. Apáṣá ni ẹbẹ ní bọ́ọ̀bọ́ kí jípa àbìtá kàkà láyàdé afẹ́ lọ́jọ́ aṣọ wọn ti kọ̀lé ọ̀run bá kọ̀lé ayé ẹbọ ní ẹni wọ́n ṣe. Wọ́n wá tẹ̀bọn níbẹ̀ wọ́n rúbọ wọ́n dèrò wọ́n tèrò kẹ̀lẹ̀ lọ́wọ́ arú kẹ̀lẹ̀ ló tèrò aṣọ tọ́sẹ̀ bọ́ kì í yọrùn anìkànjẹ́ ẹ̀ka mọ̀dù kì bá wọn púpọ̀ ọ̀wọ́wọ́ oró gangan la àbòsùn àwo ẹ̀dàpẹ̀dàbọ̀ gómìnà wa Adémọ́lá Adélékè ẹ má jẹ́ kó dùbúlẹ̀ ọkùnrin. Àwọn aláṣọ ọmọdé náà ẹ má jẹ́ kó dùbúlẹ̀ ọkùnrin. Gbogbo àwọn ọba tí wọ́n fẹsẹ̀ sí tirẹ̀ ẹ má jẹ́ kí wọ́n ṣàìsàn. Gbogbo ẹsẹ̀ ẹ má jẹ́ ká ṣàìsàn. Obìnrin lóbìnrin nípínlẹ̀ Ọ̀ṣun ẹ má jẹ́ ká ṣàìsàn. Wọ́n bá ní ṣe Ifá kò fi èdè nú ọ̀pẹ̀ kò fi èdè kù. Ifá kò fi èdè kù kò fi èdè gbára. Ifá ní ìwòrì kò délé kò kílé. Ìwòrì bọ́ dáná kọ́ ọkọ̀ náà. Ìwòrì ọ̀bà kílé kọ́ ọkọ̀ náà kọ́ ọmọ bá ṣe yẹn níbọ́ ní. Tí wọ́n bá níjọ́ ti ṣàwòrò dé Ọ̀yọ́ ẹbọ ní ẹni ó ṣe jẹ̀kín ní bẹ́ẹ̀ ládé. Oyin máa wọ́ adùn ní bẹ́ẹ̀ ládé. Oyin máa bọ́ ẹnìkan ìfẹ́ dúdú òkú lọ́rọ̀ oyin. Ẹ má jẹ́ àjẹkùrù nípìnlẹ̀. Bẹ́ẹ̀ni ṣe Ifá kò fi èdè nú ọ̀pẹ̀ kò fi èdè kù. Ifá kò fi èdè kù kò fi èdè gbára. Ifá ní omi ní súré gèrègèrè lórí ọ̀tá. Ọ̀tá ní súré gèrègèrè lórí omi. Àwọn omi wọn kì í múlẹ̀ ẹ̀rìn lásán. Ọ̀tá ní wọn tó ní súré gèrègèrè. Yá bá kàn tó ọmọ ẹlẹ́jì nípẹ̀ rẹ̀. Ibi tí wọ́n gbé torí ewu onífara wọn. Àwọn egi gbọ́nà tí ń wúre lọ́wọ́lọ́wọ́ ibi ọdún ìṣẹ̀ṣe tó wáyé ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní agbègbè Freedom Park. Ifá ní Ifá ńlá ìlàbí ìdáfá ńlá, owó ńlá ìlàbí Ifá ńlá ìlàbí ìdáfá ńlá, òkòtò ńlá ìlàbí tòkò ńlá, owó ìbíbí ìlàbí náà òbíbí. Ifá bọ̀ ọ̀rọ̀ mi là bàbá tí kò lè ọ̀rọ̀ bá kò dé ayé. Wọ́n ní wọ́n bá ń bọ, wọ́n lé kó oko, wọ́n ní ìlú bọ, wọ́n lé kó oko. Àwọn ìjọba jẹ́ wọ́n bẹ̀ kó lúkọ. Ayé òun wá kú ọ̀rọ̀ mi là. Wọ́n wá tàbí alára gbọ̀gbọ̀ sí ọ̀rọ̀ mi là. Wọ́n tàbí ayérò ọ̀gbọ̀ sí ọ̀rọ̀ mi là. Wọ́n wá tàbí ọ̀rọ̀ àdúgbò àṣà ọ̀rọ̀ sí ọ̀rọ̀ mi là. Àwọn tí à ń wí náà ni àwọn Ọlábàtálá àwọn náà ló jókòó ní ọdún ìṣẹ̀ṣe ti ọdún yìí. Lédìdà ni wọ́n ra gbogbo ẹ̀jẹ̀ mú nílé ohun pépé. Wọ́n máa bú ní jẹ́ kí ẹni tí Jésù. Wọ́n lè lè wọ́n ọ̀tọ́jọ́ wọn lè lè wọ́n òṣòṣùwọ̀n tí wọ́n dúró kí wọ́n gbọdọ̀ dúró. Wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n kọlọ níbẹ̀rẹ̀. Wọ́n ní wọ́n rẹ́ dúró fún fún wọn sì. Àwọn tí àwọn olójú rẹ̀ yín náà ni àwọn ilé Ọ̀ṣun. Lámúlámú ní ọmọ orí ọ̀dọ́ rẹ̀ orí rẹ̀ tí ń fún pàdé fún ọmọ ẹ̀rí ẹ̀fẹ́ sùn. Bàbá lọ ohun ẹ̀rí ẹ̀fẹ́ Jésù dákúdákù ẹ̀kùnrin fún wa ọ̀sọ̀ ọ̀mẹ́rin fún wa nípínlẹ̀ Ọ̀ṣun. Báwo bá ní ṣe Ifá òkúdádèbí láti ẹ̀bọ̀n náà ní gàrà ṣèbíbìrìjà ṣèbíbìrìjà ṣèbídàdàdà fún òkú lọ́nà tí ó jẹ́ kí ẹlẹ́bọn tẹ́bọn lọ. Iná lé aṣọ iná yẹ̀ sí ilẹ̀ àwọn àgbàdo yóò bù lọ́ra àwọn ọmọ yóò bù bù. Ọ̀yọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ́nọ́sọ́nọ́ tí wọ́n gbọ́ lára ọmọ alára òkùnlùkọ̀ ọmọ ajérò àwọn ọmọdé ọmọ mélèé lágbọ̀fún àwọn òní èròyìn ọ̀la ìròyìn ẹjọ́ bí lára olùdọ̀ ó kó ewu àwùjọ ọmọ kó ewu lọ́dún ọkọ̀ dábọ̀dábọ̀ gómìnà Adémọ́lá Adélékè ẹjẹ́ kó ewu láyé ẹjẹ́ bá yàrá lọ́gbà ìrúre ẹjẹ́ kó sọ rí gbogbo àwọn lọ́balọ́ba wa tí wọ́n fẹ́ tìṣẹ̀ṣẹ̀ sí ire wọ́n rúre ẹjẹ́ kí wọ́n sọ rí gbogbo oníṣẹ̀ṣẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun arúre ẹjẹ́ ká sọ rí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun arúre ẹjẹ́ ká sọ rí wọ́n wá ní sọ ìbá kó fi dénú ọ̀pẹ̀ tó fi èdè kùn dábọ̀ ìbá kó fi èdè òkú fi èdè lọ́rọ̀ ṣẹ́tọ́ lérò àpẹẹrẹ Ifá níbi náà bá kú. Àwọn èjì gbọ́nà wọ́n sì wà lórí ìwúre àti dá Ifá ní ọdún ìṣẹ̀ṣe yóò sì máa tẹ̀síwájú àti bí orílẹ̀-èdè àti ìpínlẹ̀ Ọ̀ṣun sì máa tẹ̀síwájú àti pàápàá wọn ṣe àdúrà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́. Adémọ́lá Adélékè ní Ọláyàn kọ̀ lọ́mọ tí kò ń yan wọ́n lè rọ̀ lọ́mọ sẹ́yìn ó di ẹgbẹ́lẹ̀bọ̀ yóò bọ̀ sí odídẹ rẹ̀ kì í kú sóko wá jẹ ó ní gẹ̀ẹ́rẹ́ ni àmọ́ báwọn yún gẹ̀ẹ́rẹ́ là àmọ́ báwọn bá pọ̀ ẹ̀dá gbogbo ibi tí gómìnà wa
Adémọ́lá Adélékè tí bá ti ń lọ kọ́ mọ́ lọ́rí kọ́ mọ́ bọ́rí. Gbogbo àwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ kọ́ mọ́ lọ́rí kọ́ mọ́ bọ́rí. Ayọ̀ àtàlàfíà ní gbogbo wa wá débí ayọ̀ àtàlàfíà náà ní ká padà débí. Kẹjẹ kájọ àwọn kẹjẹ kọ́gbà o. Ẹ wá bá ní padì náà o. Ìbá ní Adébújú láwo olóòrè. Àwọn èrìgìdóbi láwo òde ìjẹsà. Ìdámọ̀jẹ̀ ní sáwò támọ̀kó. Àwọn ẹni dáwọ́ ọ̀kànlérò mọ́lẹ̀. Níjọ́ tí wọ́n lọ rè dáwọ́jọ róbì iṣẹ́. Irú ọkọ la ẹkọ bẹ àyè kọmọ bá ṣe purọ́ iṣẹ́ tá a róbì. Òbí jẹ́ ẹrù iṣẹ́ tá a róbì. Iṣẹ́ tá a róbì. Òbí jẹ́ ẹrù iṣẹ́ tá a róbì. Aṣọ. Ọba ní ṣe o. Ojú òbí báyìí láṣẹ láyé o. Ọba dọ̀nà mọ̀ ọ̀dọ̀tọ̀. Ọba dọ̀nà mọ̀ ọ̀dáwẹ́. Ọba délé olùgbé àdìgbòkó. Àwọn ni wọ́n ti fá fún alákèsì. Wọ́n ti fá fún alákèta. Wọ́n ti fá fún alákèdàdán. Ọmọ ìwé tàbí wọn mú ìpè wọn mọ ìjàdí ògùn wọn ní yọ yẹ wọn lẹ́yìn ìpínlẹ̀ àṣẹ ẹjẹ kọ yẹ wá ní ìpínlẹ̀ ọ̀hún ẹ má jẹ kọ yẹ ìdànù mọ́ wa lọ́wọ́ obì náà wà ní ìbáyìí o wọn wá pa báyìí mọtẹ o wọn ọmọ àti yan rẹ o àti yan rẹ dọwọ́ yín ọ̀dọ̀ owó lódìmọ ẹdọ bá o àbọwọ mẹkẹ mu ẹ̀yin aláṣẹkù ẹsùn ọwọ́ àgbà dábọ̀ ifá o ọ̀tún mi nìyó òsì mi nìyó ọ̀pápọ̀ obì náà rẹ ó gbá o ọ̀tún tó sọ̀rọ̀ obì rẹ o Epa ẹ̀fà ooo, epa ọ̀rọ̀ mẹ́la. Ẹ̀làrọ̀ wá ooo, ìbárọ̀ wà ooo, dákun kí o wá kó ooo, àwa ọmọ rẹ̀. Ṣóyọ̀. Abẹ́jíṣẹ́ ìbárọ̀ ní ooo, ẹwà tí wá dé. Local government di chairman kọ̀ọ̀kan wọ́n máa bọ̀ lẹ́yìn tí. Local government di chairman kọ̀ọ̀kan. Chairman local government kọ̀ọ̀kan kí wọ́n máa bọ̀ lẹ́yìn tẹ́ǹtì yìí. Kí wọ́n lọ rè rí wọn lẹ́yìn tẹ́ǹtì. Wọ́n àǹfààní ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ ìkànnì yìí. Ìkànnì BBC News Yorùbá náà ni ẹ wà. Ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Òṣogbo la wà ní ọdún ìṣẹ̀ṣe ti ọdún yìí. Àwọn olùpọ̀nà náà ni ó ń dífá lọ́wọ́ tí wọ́n sì ti da obì sókè tí wọ́n sì lọ pé obì yàn. Ẹ má jẹ́ ká tí, ẹ má jẹ́ ká tẹ́, ká bàjẹ́ láwọ̀ ara wá ní ṣe o. fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ààrẹ ló ṣẹ̀ṣẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Orúkọ mi ni Olúọmọ Dr. Olúṣèyí Àtàndá tí mo jẹ́ àjànàwò ìlú Òṣogbo, mo sì jẹ́ ààrẹ fún gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Àkòrí tí ẹ fún ìṣẹ̀lẹ̀ ti ọdún yìí, àjọṣepọ̀ láàrin gbogbo ọba ní ìṣẹ̀ṣe, kí ló bí àkòrí yìí wá? Ẹ ṣé pọ̀, ìtó bí àkòrí yìí náà ni pé ọ̀rọ̀ Fálà ń tẹ̀lé, Ifá la dá síwájú, nípa sọ fún wa pé nǹkan dàbí pé ó ń kó kúlúmuṣu, nípa fi ní ká pe àtijọba àtàráàlú àtàwọn ọba ṣàkíyèsí pé tí ọba bá pa ìṣẹ̀ṣe tì, ó ṣeé ṣe kí eku má ké bí eku, kí ẹyẹ má dùn bí ẹyẹ mọ́, ló jẹ́ ká mú àkòrí wáyé láti lè pa gbogbo wa ṣàkíyèsí. Ẹ̀làrọ̀ wá o, Ifá rọ̀ wá o, dákun.
ilé bàbá rẹ̀ nù àpò òyà ló so kọ́ ní káwọ́ òwe òní jù bá òun lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yàn ló ti ń jìyà báyìí lórí pé wọ́n sọ èdè nù wọ́n sọ àṣà nù wọ́n sọ ìṣe nù wọ́n sọ ẹ̀sìn baba ńlá baba wọn nù àpò òyà ni wọ́n so kọ́ táàbà sì lè jìyà mọ́ gẹ́gẹ́ bí ìdílé gẹ́gẹ́ bí àwùjọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹgbẹ́ ká gba kí bàbá wa padà wọ́n ní bàbá mi ò nígbàlẹ̀ ló wà bàbá mi ò nígbàlẹ̀ ló wà oore wa ó ń bẹ nínú orúkọ àjọ wa náà ni. Jesus name omi ti gbọ́. Táàrí sí ní gbé kìí ṣe tó tọ̀nà ṣùgbọ́n bóyá àsìkò tó táwọn ọrùnmọlẹ̀ fẹ́ jà fúnra wọn tí ìjọba ó bá wa yànnàná rẹ̀ nítorí pé kíní ti ń wáyé ọjọ́ tó ti pẹ́ ní Ìlọrin ṣùgbọ́n àsìkò tó hàn sí gbogbo wa láìpẹ́ láì jìnnà ẹ máa gbọ́ lọ́dọ̀ àjọ ẹlẹ́sìn ìbílẹ̀ lápapọ̀ Nàìjíríà àjọ pàdé ní kóòtù náà ni láti yanjú rẹ̀. Hello ta ló fẹ́ kú orúkọ mi ní Olúọmọ Dr. Olúṣèyí Àtàndá tí mo jẹ́ ààrẹ fún gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun.